arákùnrin ọ̀dájú kan èyí tí wọ́n ti forúkọ rẹ̀ léde ló mà ti bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ wípé òun pa màmá àgbàlagbà kan. Màmá àgbàlagbà ẹni 70 ọdún tóun sì lò wọ́n láti fi gbogbo àgọ́ ara wọn fi jó oògùn nílùú Ìbàdàn tó jẹ́ olúùlú ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ kú dédé àkókò yìí ẹ̀yin olólùfẹ́ wa ní tilẹ̀ tòkó. Ẹ má gbàgbé kẹ́ subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí. Ẹ bá wa like, ẹ comment, ẹ share kí àwọn ìròyìn wọ̀nyí kó lè délé kódókó. Ìṣẹ̀lẹ̀ kàyéfì ńlá kan ló máa ṣẹlẹ̀ nílùú Ìbàdàn níbi tí arákùnrin kan tí wọ́n pè ìnagijẹ rẹ̀ ní Mistina Ọ̀rọ̀bọ̀ èyí tó bẹ̀rẹ̀ sí ní kà bí ẹyẹ ìbákà tó sì ń kà bí àjẹ́ tó jèpo ọ̀bọ. Wọ́n sọ pé wọ́n bí sí agbègbè kan tí wọ́n pè ní Fọ́kù nílùú Ìbàdàn èyí tí wọ́n sọ pé ó jẹ́ ìkan lára àwọn olùṣọ́ àgùntàn nílùú Ìbàdàn. Olùṣọ́ àgùntàn lọ́sàn-án bẹ́ẹ̀ sì rèé pààyàn láàrin òru tàbí ní gbogbo àkókò nígbà tó bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ tó ń kà bẹ́yẹ ìbákà. Òun náà ló sọ wípé ẹ wò ó bẹ́ẹ̀ bá ní kóun máa kà lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì òun ò lè ká iye èèyàn tóun ti pa táwọn nítorí pé bóun ṣe wáyé òun ṣiṣẹ́ agbanipa ò bẹ́ẹ̀ sì rèé òun ò lè ká iye èèyàn tóun ti jẹ tán ní gbèsè ayé òun. Ọjọ́ sátidé àbámẹ́ta ìyún òpin ọ̀sẹ̀ tó kọjá lọ yìí òun náà mà ní gbogbo ìlú Ìbàdàn ló mì tìtì nígbà tí arákùnrin yìí tó bẹ̀rẹ̀ sí ní fẹnu ara rẹ̀ jẹ́wọ́ lórí iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ rédíò ti Fresh FM èyí tí ó jẹ́ ti ọ̀gbẹ́ni Yínká Ayéfẹ́lẹ́ lórí àkọ́tún ètò èyí tí Yínká Ayéfẹ́lẹ́ máa ń ṣe ní gbogbo ọjọ́ sátidé àbámẹ́ta èyí tí wọ́n pè ní Ọ̀pẹ́yẹmí. Ibẹ̀ ni arákùnrin yìí ti bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ wípé òun pa màmá yìí o láti lè fi ṣe àtúnṣe agbára òun o wípé bóun bá ti pààyàn tán òun gbé ẹ̀jẹ̀ rẹ̀ lòun ó dààmú bóun bá ti da ẹ̀jẹ̀ mọ́ tán lòun tún wá jẹ gbogbo àgọ́ ara onítọ̀hún. Ó sọ̀rọ̀ síwájú ó ní òòṣà tí ń bẹ nínú òun èyí tóun sìn kódà onítòhún bá kà á lé ní léjì lòòṣà náà ló ti gba àwọn obìnrin ńláńlá eléyìí tí wọ́n tó 73 sí 84 ní iye. Ó wá béèrè lọ́wọ́ rẹ̀ ibi tó ti ń rí àwọn obìnrin wọ̀nyí o ló sọ wípé òun máa ń gbé wọn o láti ibi ilé ijó tàbí láwọn ibì kan tó jẹ́ gbajúgbajà nílùú Ìbàdàn. Nígbà tó ń ṣàlàyé òun máa ń mọ̀ọ́mọ̀ jí àwọn ènìyàn yìí láti lè ṣe àtúnṣe agbára òun ni o nítorí pé tí wọ́n bá yìnbọn lù òun báyìí ìbọn ò ní wọlé ságọ́ ara òun kódà bí wọ́n bá ṣá wọn ládàá irú àdá bẹ́ẹ̀ a máa kán sí méjì. Ìgbà tó ń ṣàlàyé kí Elédùmarè ó ṣàánú ni o ẹ wá gbọ́ ọ̀rọ̀ lẹ́nu arákùnrin yìí. Ibẹ̀ ló sọ pé ibi tó dùn jù ní àgọ́ ara èèyàn òun náà ni ahọ́n èèyàn, àtẹ́lẹwọ́ èèyàn àti àtẹ́lẹsẹ̀ èèyàn náà ló dùn jù. Kódà ó tún sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí wípé òun ti ṣiṣẹ́ o pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn bank manager, àwọn olóṣèlú ńláńlá títí kan àwọn ọlọ́rọ̀ léèyàn nínú lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ìkan lára àwọn bank manager yìí tóun kọ́kọ́ bá ṣiṣẹ́ èyí náà ló gbé iṣẹ́ wá o tó sì ní káwọn lọ pa olówó ńlá kan táwọn fi gba owó lọ́wọ́ onítọ̀hún. Nígbà tó ń sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ pé kó tó di wípé òun báyàn pa èèyàn tí wọ́n bá gbéyàn wá fún òun kóun lọ pa òun máa ń gba 50 mílíọ̀nù náírà 50 mílíọ̀nù náírà tàbí 100 mílíọ̀nù náírà ìyẹn 80 mílíọ̀nù náírà kó tó di wípé òun bá yàn pààyàn. Kì í wá ṣòun nìkan o ó tún ní àwọn náà wọ́n sọ gbé ìyẹn àwọn ọmọkùnrin gànfẹ́ eléyìí tí òun kó mọ́ra tóun kọ́ bí wọ́n ṣe mọ́ ṣiṣẹ́ òun náà tí yóò fi rọ̀ wọ́n lọ́rùn. Kódà ó sọ wípé òun náà kópa o nínú ètò ìdìbò èyí tó wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́ kìíní àná níbi tóun ti ṣiṣẹ́ fáwọn olóṣèlú. Nínú gbogbo bó ṣe ń ṣàlàyé lárákùnrin yìí ló ń sọ wípé ẹ dákun ẹ má ṣàfihàn mi bẹ́ẹ̀ sì rí ẹ má sọ ọkọ mi léde nítorí pé òun ti ṣiṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú. Ìgbọ̀n bí léèrè wípé kí lóhun tó sún sí ohun tó wà yìí gangan báwo ló ṣe bẹ̀rẹ̀. Lárákùnrin yìí ṣàlàyé pé látọ̀ ọmọ ọdún 9 látọ̀ ọmọ kékeré báyìí lòun ti ń jẹbọ ní ìkóríta. Kódà ó ní babaláwo báyìí náà ní bàbá òun. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan àjẹ́ ara tóun ti wá jẹ sára yìí òun náà ló fà á tó sọ òun di ọmọ líle títí tóun fi dàgbà.
Láti kékeré ló sọ wípé bóun bá jẹbọ ní ìkóríta kan, òun máa ń rí pé òun jẹbọ ní ìkóríta 7 lójúmọ́ kó tó di wípé òun di gbéwìrì, ìyẹn àwọn alọ́kólóhun kígbe ò, lẹ́yìn náà ló wá di agbanipa. Arákùnrin ọ̀hún náà lọ́mà sọ pé ó mà ti di olùṣọ́ àgùntàn. Báwo ló ṣe di olùṣọ́ àgùntàn tó padà wá yí padà? Ló ní òun lálàá, òun rí Jésù Kristi lójú àlá òun àti Jésù àwọn bá wọ̀ yá àjà kó tó di wípé Elédùà ó gbà ṣàkóso ní ìgbésí ayé òun. Kódà ó tún tẹ̀ ẹ́ wájú nínú ọ̀rọ̀ tó sọ. Ó ní wọ́n ti pọ̀ òun rí tóun sì ti kú, ṣùgbọ́n òòṣà kan ń bẹ nílé òun tó jí òun padà. Nígbà tóun jí kóun lọ gbẹ̀san, gbà tóun dé ilé ẹnì kíní lọ́kàn òun yí padà, ó délé ẹnì kejì ọkàn òun náà tún yí padà. Ó ní láti ìgbà yìí òun náà lòun ti yáfi gbogbo ìwà burúkú òun tóun sì fara òun báyìí lé Elédùmarè lọ́wọ́. Ó wá ní òun jáde láti wá máa sọ gbogbo ìgbé ayé òun kí àwọn tó kù kọ́ lè fi ṣàríkọ́gbọ̀n nítorí pé òun ti padà lọ lo ọdún 4 gbáko báyìí ní ilé ẹ̀kọ́ ìmọ̀ bíbélì. Òun ò ṣetán láti dá ilé ìjọsìn sílẹ̀, ṣùgbọ́n òun ṣetán láti bẹ̀rẹ̀ sí ní jèrè ọkàn. Nígbà tí arákùnrin yìí ń sọ̀rọ̀, ó mà mẹ́nuba olóògbé tó jẹ́ ọ̀kan lára àwọn aṣojú-ṣòfin láti ìpínlẹ̀ Ọ̀yọ́ tó ti dolóògbé, ìyún Tèmítọ́pẹ́ Ọlátóyè, tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Ṣúgà. Ikú rẹ̀ ó náà ń sọ fún ó ní nítorí Ṣúgà ó wà ní orílẹ̀-èdè Ghana ńgbà náà. Òun náà ni kò jẹ́ kí ìròyìn ó tètè tẹ̀ ẹ́ lọ́wọ́ wípé wọ́n ṣetán láti gbẹ̀mí lẹ́nu rẹ̀. Bá ò bá sì gbàgbé, Ṣúgà òun náà ni ó jáde láyé lọ́jọ́ 9 oṣù kẹta ọdún 2019 níbi tí àwọn agbanipa kan tí wọ́n ti gbé pa á, tí wọ́n yìnbọn lù ú lórí, tí wọ́n sì tètè gbé lọ sí ilé ìwòsàn ti University College Hospital. Lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ òun náà tó ṣẹlẹ̀ ní agbègbè Lálòpọ̀ nílùú Ìbàdàn, níbi tí àwọn ọmọ gànfẹ́ kan tí wọ́n jẹ́ tòlóṣèlú tí wọ́n ti yìnbọn lù ú lórí lásìkò ìgbà tí wọ́n ṣe ìkọlù lù ú tó sì ṣe bẹ́ẹ̀ tó jáde láyé. Ẹ wò ó, bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀yú ẹ̀ síwájú ṣe tẹ́ ẹ fẹ́ kàkà gbádùn rẹ̀, ẹ mú ìwé ìròyìn Punch kẹ́ẹ̀mú kẹ̀ka. Ṣé rí ẹni bá ń ṣe rere táráyé ní rò pé ibi ló ń ṣe, ẹni bá sì ń ṣe bí táráyé rò pé rere ló ń ṣe. Elédùmarè ń bẹ lórí ìtẹ́ tó sì ń wo ní kálukú tí ó sì san fún ní kálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀. Ẹ wò ó, arábìnrin kan tó jẹ́ kan lára àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ẹdó ni ó mẹ́jọ ìkan lára àwọn ọlọ́pàá rẹ̀ wá tí wọ́n sì ní kí wọ́n yọ ọlọ́pàá òun náà lẹ́nu iṣẹ́. Ṣé rí arábìnrin tí wọ́n sọ ní ó mú ẹjọ́ ọlọ́pàá kan wáyé, wọ́n ti pàṣẹ wípé kí wọ́n yọ òun náà kúrò lẹ́nu iṣẹ́ kó gbókùn lápá rẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ẹdó òun náà ni ó ṣiṣọ́ lójú eléyìí wípé ẹ wò ó, yíyọ tí wọ́n sọ pé kí wọ́n yọ àti kí wọ́n gba okùn lápá Inspector Edith Uduma nítorí pé ó tú àṣírí Sergeant Abrahamu, kì í ṣe wípé bóyá àwọn mọ̀ọ́mọ̀ ṣe àṣẹ ló sì tòkè wá. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀hún náà Moses Yamu, òun náà ni ó ṣiṣọ́ lójú eléyìí ní ọjọ́ àìkú Sunday ní àṣálẹ́ ọjọ́ àìkú Sunday nínú àtẹ̀jáde tó fi léde níbi tí wọ́n ti sọ wípé ṣe rí arábìnrin ọlọ́pàá yìí, òun náà ló lo àǹfààní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin òun àti Sergeant Abrahamu yìí láti kọ́kọ́ fi dọ́gbọ́n gba owó lọ́wọ́ Sergeant Abrahamu. Nígbà tí ìṣẹ̀lẹ̀ òun náà ṣẹlẹ̀ ni wọ́n sọ pé ó sọ fún ọkọ tiẹ̀ tó jẹ́ ọlọ́pàá náà, ìyẹn Inspector Ibrahim Muhammad. Nínú àtẹ̀jáde tí wọ́n sọ náà ni wọ́n sọ wípé arábìnrin ọlọ́pàá yìí ló kọ̀ láti fi ẹjọ́ òun náà fi tó àwọn tó yẹ kó fi tó létí nítorí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin òun àti Sergeant Abrahamu yìí wípé ó gbìyànjú ó fi tipátipá ṣe ìbálòpọ̀ pẹ̀lú afurasí kan eléyìí tó ń bẹ nínú àhámọ́ àwọn ọlọ́pàá. Àṣírí rẹ̀ sì tú sí Inspector Edith Uduma, ó tú sí lọ́wọ́ níbi tó jẹ́ kó fi ọ̀rọ̀ náà tó àwọn ọ̀gá ọlọ́pàá bí àwọn DPO tàbí ICDO eléyìí tí ó
wà ní iléeṣẹ́ ọlọ́pàá náà. Irọ́ o, níṣe ló lọ sọ fún ọkọ rẹ̀ tóun náà jẹ́ ọlọ́pàá. Ibẹ̀ ló wá ń dúnkokò mọ́ wípé àwọn yóò tú àṣírí rẹ̀. Sergeant Abraham ló wá ń bẹ̀ wípé ẹ dákun ẹ má táṣírí mi o. Ó dáa bó bá fẹ́ ká táṣírí rẹ̀, ó san mílíọ̀nù kan náírà, ìyún 1 million naira. Sergeant Abraham ló wá fi 45,000 naira ló fi bẹ̀ wọ́n wípé kí wọ́n gbà lọ́wọ́ òun. Torí iye tóun ní lọ́wọ́ òun náà nìyẹn o. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọ̀rọ̀ wọn padà tú sípò níbi tí àṣírí Sergeant Abraham tó ti kọ́kọ́ tú lẹ́yìn ìgbà tí arábìnrin ọlọ́pàá yìí tó ti lọ tú àṣírí ẹ̀ sí gbangba lẹ́yìn títọ́ ọkọ rẹ̀. Lẹ́yìn ìgbà tí wọ́n ṣe iṣẹ́ ìwádìí tán ni wọ́n wá rí i pé òun àtọkọ rẹ̀ ni wọ́n ti jọ kọ́kọ́ pàdé àpòpọ̀. Lọ́ba ní ó dáa, ṣèbọ́ gba aṣọ wọ́n sì gba okùn lápá Sergeant Abraham náà. Ẹ jẹ́ kó gba títí ọwọ́ ìyẹn inspector yìí tóbìnrin yìí náà tó mú ẹjọ́ wá nítorí òun náà ti lọ́gbọ́n jìbìtì láti fẹ́ dọ́gbọ́n gbowó lọ́wọ́ rẹ̀. Ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì Ọlọ́mi Ọgbọ́n TV, ẹ má gbàgbé ẹ like, ẹ subscribe, ẹ tẹ notification bell, ẹ jẹ́ kó délé, ẹ jẹ́ kó dóko, ẹ share rẹ̀ fún àwọn èèyàn yín káwọn náà lè mọ̀ nípa àwọn ìròyìn tó ń lọ ní yàjóyàjó lórílẹ̀‐èdè Nàìjíríà.